bá ṣe rí fídíò tí mo fi ń hàn wá yìí, mo fẹ́ sáré kọ́ wa bí a ṣe lè lo ChatGPT, tá ṣe lè lo Grok, tá dẹ̀ ṣe lè lo Capcut. Àwọn irinṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ká download nínú fídíò ká tó ṣe lè, wípé òun ló lè ràn wá lọ́wọ́ láti máa generate àwọn talking videos tí à ń rí káàkiri lórí ayélujára. Tí a bá ti lọ sí ChatGPT wa, tẹ́ bá ti ṣí, òun fúnra àti ẹ̀ ti máa retí, a ti fún yín lóríṣiríṣi option, ṣùgbọ́n a nílò option yà lè sọ wípé kó generate a lady sitting in an office with a computer and other office accessories. Ṣẹ́rí, mo ní kó generate obìnrin tó jókòó sínú ọ́fíìsì rẹ̀ tí kọ̀ǹpútà wà ń bẹ̀ àti gbogbo àwọn irinṣẹ́ tó lè fi ṣiṣẹ́. Ohun tá à ń ṣe yìí, òun náà ni prompt á tẹ̀ ránṣẹ́ sí kó lè fún wa ní àwòrán obìnrin eléyìí tí a fẹ́. Ó ti ń generate ẹ̀ fún wa, kan fún wa. Ó ní image created. Ok, ó ti generate ẹ̀ fún wa báyìí. Kí la máa ṣe? Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká save ẹ̀. Tá bá ti tẹ̀ mọ́lẹ̀, à save ẹ̀. Tá bá ti save ẹ̀, àti save ẹ̀ sí gallery wa. Ó ní image wa, ó ti wà save. Ó yá. Next action wa, òun ni Grok. Grok là ń ṣe. Bí ojú àwòrán Grok ṣe rí ni. Ohun tá máa tẹ̀ ń bẹ̀, òun ni imagine. Imagine yìí la máa tẹ̀. Imagine yìí, òun la máa tẹ̀. À gbé kúrò ní ask, à gbé sí imagine yìí. Tá bá ti gbé sí, ó ti gbé wa wá síbí. Oríṣiríṣi àwọn tí mo ti ṣe. Ṣé rí ojú bí? Ojú bí? Ibẹ̀ la máa tẹ̀ láti fi àwòrán yìí tá download yẹn. Àwòrán tá download yẹn. Òun ni. Ó ti gbé mi wá sí gallery mi báyìí. Ti gbé mi wá sí gallery mi kí n lè mú àwòrán eléyìí tá download. Òun ni. Àti mo sì kí la fẹ́ kó sọ. Patronize my business. Patronize my business. I am fast and reliable. Ẹ ti rí báyẹn. A ní pé kó sọ pé patronize my business. I am fast and what? Reliable. Ẹ ti rí, ó ti wà bẹ́ẹ̀. Patronize my business. I am fast and reliable. Àwa ṣe kí ni? À tẹ̀ jíṣẹ́ fún. Ẹ ti rí ibi tá ti ń tẹ̀ ní. Òun ni. A ti fi ránṣẹ́ sí. Ó ti ń edit ẹ̀ fún wa. Patronize my business. Àwa ní kó ṣe kí ni? Ó ti kọ síbẹ̀ báyìí. A ní kó ṣe é ní fídíò. À tẹ fídíò. Ṣé ti rí? Tá bá ti tẹ fídíò yìí, a ní kó ṣe kí ni? À tẹ normal. Normal yìí la máa tẹ̀. Normal yìí, òun la máa tẹ̀. Tá bá ti ní let Grok animate for you. Let Grok animate for you. Òun la máa tẹ̀. Ó ti ń create fídíò yẹn, ẹ ti rí. Ó máa gbóǹkà yẹn láti kíní dé 100%. Ó ti ń gbé lọ. Ó ti ń generate ẹ̀ fún wa. Ó ti ń generate ẹ̀ fún wa. Ó ti ń generate ẹ̀ fún wa. Gbàm. Patronize my business. I am fast and reliable. So, báwo la ṣe lè wá save ẹ̀ tó máa fi wà lórí gallery wa? Òun ni. Ibi tá máa tẹ̀ ní. A ní kó download fún wa. Very. Download started. Ó ti download ẹ̀, ẹ ti rí. A ti hàn lójú fọ́nrán wa wípé ó ti download ẹ̀ fún wa. Tá bá fẹ́ ṣe any editing, bóyá fẹ́ fi
patronize my business tá sọ yẹn a fẹ́ fi àwọn ohun tá à ń ṣe bóyá ọjà wa a fẹ́ fi sáàárín ẹ̀ a lọ sí orí Capcut wa ní ibi tá máa lọ ní new video ni a máa lọ sí new video tá bá ti lọ new video báyìí ẹ ti rí pé ó ti wà ń bẹ̀ á gbé á tẹ add yìí á tẹ̀ ó ti wà lórí ẹ̀ báyìí bó ṣe ti wà lórí ẹ̀ yìí ó ti lè sọ. Patronize my business. I am fast and reliable. bá ṣe sọ pé bó ṣe ní patronize my business yẹn tó bá yẹ pé òun wà láti fi ojú ohun tá à ń ṣe hàn a lè tẹ overlay tá bá tẹ overlay á gbé wa lọ sí àní pé kó add overlay sí kó add ẹ̀ á gbé wa lọ à tẹ fọ́tò wa business wo là ń ṣe bóyá business wa ni à gbé sí ẹ ti rí a lè rọra gbé business yẹn báyìí tá à ń ṣe a lè rọra gbé sí ẹ ti rí báyìí òun ni. Patronize my business. I am fast and reliable. a ti rí tá bá dẹ̀ fẹ́ jẹ́ kó bòdì jù yẹn lọ tá bá ti click lórí ẹ̀ ẹ̀rọ àwọn àmì mẹ́ta tó wà ń bẹ a lè fọwọ́ wa méjèèjì ká fi tàn báyìí kí àwọn èèyàn lè rí iṣẹ́ tá à ń ṣe ẹ̀rí. Patronize my business. I am fast and reliable. ẹ ti rí bó ṣe máa ṣe nìyẹn tá bá dẹ̀ tún fẹ́ fi àwọn fídíò oríṣiríṣi mọ ibi tá máa tẹ̀ ní add bá ṣe máa ṣe nìyẹn nínú àwọn fídíò a tún máa fi oríṣiríṣi àwọn AI mìíràn tó ti wà tá à ń lò fún iṣẹ́ wa tá à ń lò fún content wa tá bá dẹ̀ ní ìbéèrè ẹ má jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká máa bá wa fi sí abala àríwísí wa tí ń ṣe comment section bóyá ó yé wa tí ò bá yé wa àbí ibi tá bá dé tí a mọ ohun tó yẹ ká tẹ̀ mọ́ ẹ jẹ́ ká máa sọ fún wa ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká like ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká comment sí Ojú-Imọ Tech fún àwọn tí wọn ò tí ì rí kí wọ́n lè máa rí fọ́nrán yìí káwọn náà lè kọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ bá a ṣe ti ṣe lè tán tá bá wá fẹ́ save ẹ̀ náà sí orí gallery wa export yìí ni òun la máa tẹ̀ òun ni a máa export ẹ̀ ní ẹ̀ ti rí báyìí tá bá ti tẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní kà á fún wa ó ti ń bá wa kà á nìyẹn títí á gbé dọ́gọ́rùn òun náà ti gbé dọ́gọ́rùn nìyẹn a lè share sórí TikTok wa lè share sórí Facebook wa lè share sórí Instagram lóríṣiríṣi ibi tá bá lè share sí ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.